Ọ̀pọ̀ àwọn ọmọ Yorùbá ni wọ́n máa ń kan sáárá sí Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn, Kábíyèsí Ọba Owólabí Ọlákùlẹ́hìn, lórí ìgbésẹ̀ tí Kábíyèsí tó máa ṣẹ̀ṣẹ̀ gbé báyìí tó jẹ́ pé ó fi ààyè àwọn Fúlàní ó fi ààyè wọn hàn wọ́n, ó sì jẹ́ kán mọ̀ wípé àjèjì tí kò lẹ́nu tí ò lẹ́sẹ̀ lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n, tó sì jẹ́ pé káàkiri gbogbo ilẹ̀ Yorùbá iná ti ń kan sáárá sí Kábíyèsí báyìí pé bó bá jẹ́ pé bí gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá náà ṣe ń ṣeré, ààyè ò ní máa gba àwọn àjèjì pàápàá àwọn Fúlàní tó ti fẹ́ máa di ọba ọmọ Yorùbá tó ń gbà wọ́n lálejò lọ́wọ́ káàkiri ilẹ̀ Yorùbá. Ẹ rántí pé ọ̀pọ̀ ọmọ Yorùbá ẹnu ti ń ṣe àròyé wípé ààyè tí wọ́n fi gba àwọn Fúlàní ní ilẹ̀ Ìbàdàn ó ti pọ̀ ju èèyàn bí wọ́n ṣe ní ọba ní agbègbè Ṣàṣà èyí tí wọ́n ń pè ní Sẹ́ríkí Ṣàṣà, tó sì jẹ́ pé ẹnu tí Sẹ́ríkí náà ní ojú tàwọn baálẹ̀ tó jẹ́ ọmọ Yorùbá lọ. Ẹ sì rántí pé ẹni tó wà ní ipò Sẹ́ríkí Ṣàṣà ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ṣẹ̀ṣẹ̀ jáde láyé ní oṣù kẹta ọdún tá a wà yìí ni, ìyẹn lọ́jọ́ àkọ́kọ́ nínú oṣù kẹrin ọdún 2025, ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kẹta ọdún 2025 tá a wà yìí, ìyẹn Alhaji Haruna Mai Yasir Katsina tí ó jẹ́ ẹni tó dàgbà tó ti lé lọ́gọ́rùn-ún ọdún dáadáa kó tó jáde láyé. Nígbà tí Alhaji Haruna Mai Yasir Katsina tó sì jáde láyé, ní àwọn èèyàn ti ránṣẹ́ sí Olúbàdàn wípé ká má ṣe jẹ́ kí wọ́n jẹ ọba Fúlàní míì mọ́, nítorí pé ayé fàmílétè ntutọ́ ni Alhaji Haruna Mai Yasir Katsina ń jẹ. Wọ́n sì ní níbi tó gbé agbára lé lọ́wọ́ dé ó lẹ́nu ju àwọn baálẹ̀ tí wọ́n jẹ́ ọmọ Yorùbá lọ lásìkò tí ó wà láyé. Ṣá o, lẹ́yìn ìpapòdà Alhaji Haruna Mai Yasir Katsina, níṣe ni wọ́n tún ti fi ọmọ ẹ̀ ìyún Siroma Mai Yasir Katsina iná ti fi rọ́pò ẹ̀ o, tó ti fi jẹ Sẹ́ríkí ìyún Emir fún gbogbo àwọn Fúlàní àti Haúsá lágbègbè Ṣàṣà ní ìlú Ìbàdàn. Ṣá o, lọ́jọ́ Ajé tí í ṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ tá a wà nínú yìí, ìní Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn ló máa yarí ìpè kò sí ní tó jọrú ẹ̀ mọ́ ní Ìbàdàn o, àti wípé òun ò fọwọ́ sí Siroma tó ṣẹ̀ṣẹ̀ fi jẹ ọba àwọn Fúlàní àti Haúsá ní Ṣàṣà ní ìlú Ìbàdàn báyìí. Lásìkò tí wọ́n ń ṣe ìpàdé láàfin Kábíyèsí ni Olúbàdàn jẹ́ kó di mọ̀ pé kí wọ́n lọ yọ Siroma Mai Yasir Katsina kúrò nípò Sẹ́ríkí ìlú Ṣàṣà, nítorí pé wọ́n á gba àṣẹ lọ́wọ́ òun kan tó fi rọ́pò bàbá ẹ̀. Bẹ́ẹ̀ ló jẹ́ kó di mọ̀ pé ẹni tóun mọ̀ tí ó ń darí agbègbè Ṣàṣà báyìí òní olóyè Akíadé Àjàní Àmúsà tó jẹ́ baálẹ̀ agbègbè Ṣàṣà ní ìjọba ìbílẹ̀ Akínyẹlé ní ìlú Ìbàdàn. Kábíyèsí ní gbogbo àṣẹ àti agbára agbègbè Ṣàṣà ọwọ́ olóyè Akíadé Àjàní Àmúsà ló wà, àti wípé ẹnikẹ́ni kò gbọdọ̀ rí Siroma Mai Yasir Katsina gẹ́gẹ́ bí ọba kankan lọ́dọ̀ àwọn Haúsá, àti wípé lẹ́yìn Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn ẹni tó tún jẹ́ aṣojú òun ní Ṣàṣà tó lè pàṣẹ òun olóyè Akíadé Àjàní Àmúsà. Ọ̀pọ̀ ọmọ Yorùbá inú nǹkan sára sí Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn tó sì ń kí bàbá náà wípé n tó ṣe yìí nǹkan tílẹ̀ Yorùbá ò ní gbàgbé ni, àti pé ká ní báwọn ọba Yorùbá náà tó kù bó ṣe ń ṣe lélẹ́yìí ayé yóò dùn, nǹkan yóò sì yàtọ̀ dáadáa.